orin tí Thai currency tó kọ́ ń gbà tí Olúbàdàn tó ń gbà díẹ̀ ni ẹ máa gbọ́ wèrè la fi ń wo wèrè wèrè la fi ń wo wèrè so tó bá ti gbé wèrè wá gbé wèrè fún tó bá gbé ògùn wá ẹ bá ṣọ̀rọ̀ ògùn tó bá gbéjà wá ẹ bá gbéjà wá but ó léwọ̀ kan ṣe tí Ọlọ́run bá bá yín ṣe tẹ́ bá kógo ìjà níjọ́ tẹ́ bá rí ó yẹ kẹ́ lè gba ogbogun yín lọ́wọ́ ìwọ ẹni pé tẹ́ bá dé ẹ má jẹ ẹ má mu o tó bá kó possible má mú wèrè dání tó bó ṣe wáyé nísìnyí alátẹnumú ni kánikọ́dọ̀ náà lẹ́ẹ̀dí fẹ́ gbọ́gun báyìí tí máa bóyá ń ṣe baálé ilé pẹ̀lú rúgbọ̀n lórí goldberg gbogbo brain ẹ̀ ti dà gbogbo nǹkan tó ń sọ látàrọ̀ tẹ́ bá ń lọ lọ́nà kí wọ́n bèèrè kò rántí ẹni tí nǹkan kan mọ́ ó mọ̀ pé tó bá fi ọtí ògógóró tó máa fi ṣaṣẹ́ fásíyàn pé bí wọ́n ṣe máa bá jáde láyé ni ó dẹ̀ pé nǹkan ti ṣaṣẹ́ ifá ọtí sí bọ̀bọ̀ yìí so tó bá possible ìjọ tẹ́ bá ń lọ má mú un dání tó bá fẹ́ mú un dání ẹ wá jọ sọ́kó kúná ẹ má jẹ ẹ má mú o má wo má ro ni o. o ti gbọ́ ọgbọ́n tó sọ fún ẹ sìn